ẹ kú ìjókòó ẹ̀yin ìyálájé ẹ̀yin bàbá lọ́jà àgbẹ̀ kì í roko kọ́ má bọ̀ sílé o gbogbo ẹni bá ní ẹ̀ ní roko kẹ bọ̀ sílé bó ṣòwò kò ní jèrè níbi bó bímọ kò ní jèrè. Á dára fún gbogbo yín o gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀yin oníkáràkátà àṣejèrè ní ti yán máa jẹ́ ẹ ní jẹ gbèsè àwọn ará yóò ní la ìwú gbèsè bọ̀ yín lọ́rùn o tẹrú tọmọ o ẹ mà káàsán nù léyìí o ẹ kú rọ̀lẹ́ o ẹ kú àṣálẹ́ ẹ kú àárọ̀ o ẹ kú ìyálẹ̀ta nínú ilé yìí ọ́fíìsì lọ́ba yín ni nínú pílẹ̀nì lọ́ba yín ni nínú tírẹ́ẹ̀nì lọ́ba yín ni àbí nínú táksì àbí nínú ọkọ̀ ojú omi ètò yìí bá ba yín wákàtí ayọ̀ ní ọ̀jẹ̀ fún gbogbo wa kò ní bá wa lórí ìbànújẹ́ o ẹ bá mi farabalẹ̀ ká gbọ́ Ìtumò Àlá yìí o táǹtì ẹ̀ ní sọ̀rọ̀ ìní ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àìkéré amálẹ́ni àjùlọ gbogbo ẹ̀yin àbúrò mi ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ Ìtumò Àlá yìí o kéèyàn bá láàlá lọ́pọ̀lọpọ̀ gbà pé òun rí ẹyẹlé wọn pọ̀ òun ń bẹ láàrin wọn aláìdá o gbìyànjú kó wá owó tàbí tó o bá ní àgbàdo tàbí ọkà bàbá ńlẹ̀ fi yọ̀rọ̀ máa fọn fún àwọn ẹyẹlé yìí àgàgà tó bá jẹ́rú ẹyẹ àwòrán ẹyẹlé tẹ́ rí ìtọ́jẹ́ funfun bí àbá jẹ́ funfun náà tó bá jẹ́ aláwọ̀ míì gbìyànjú kó rí pọ̀ ń ṣe sàárà yìí lóòrèkóòrè ẹ̀yin tẹ́ ẹ bá wà nílùú òyìnbó àbílù tẹ́ ẹ bá wà ẹ gbìyànjú ẹ fi owó ránṣẹ́ lọ́wọ́ ara yín ẹni káwọn òbí yín kí wọ́n máa bá yín ṣe sàárà yìí kí wọ́n máa bá yín fún àgbàdo fún àwọn ọ̀dá báyìí sórí ipa tí àláyé okonú ayé èèyàn kì í ṣe kékeré àpẹẹrẹ ńlá ni àmì ńlá ni aláyìí jẹ́ àlá tó jẹ́ pé aburú tó farapamọ́ tó yẹ kó ṣe ni aláyìí a máa yọ ní kó mẹ́ẹ̀ bíi káyọ̀ parọ́ mọ́ ni tàbí kéèyàn wà nìkan báyà àwọn kan dáràn èèyàn wá sírìn ọlọ́run má jà á sírìn o èèyàn mọ̀ òun jókòó tì wọ́n tọ́ tí àlá báyìí bá wà fún ọ tó sì ti ṣe sàárà lórí ẹ̀ sóńgá ni wọ́n máa sọ pé ìwọ kọ́ là ń wá àwọn táwọn wárè bẹ́ẹ̀ náà ni ó rí òjijì tó òró kàn sí wọ́n máa sọ pé abẹ́ mọ̀ ń pa rẹ̀ ọlọ́run ọ̀sà gbé oore ìyàwó àwò oore ìdùnnú yóò gbé kò yàn aláìdá o òǹfà oore lọ́nà tó jì àtèyí tó súnmọ́ níwọ̀n téèyàn ti ń wá tipẹ́ tàbí ohun tó jẹ́ pé tọ́ ọ bá rí kò sí ni ọkàn rẹ ò ní kọ̀ oore ńlá tí sojú ọjọ́ ọlọ́run ó gbé tìyàn tó ọlọ́run ò bóore wa bá ń bọ̀ wá àwọn arógo ṣáájú ológo májèwọ́n dínà òre wa o bọ́ọ̀ bá láàlá tó dáa báyìí tó o sì gbọ́ ìtumọ̀ rẹ̀ àìdákẹ́ àdúrà ló kù kàn máa ṣe o àdúrà ló kù kàn máa ṣe kó o sì sọ ẹnu rẹ̀ ẹlòmíì bọ́lọ́mù bá ti fàpẹ́rẹ́ hàn yóò máa sì gbéraga ká ní kí ni àwa báyìí mo ṣàpẹẹrẹ báyìí mo àyè máa rò káàkiri tó bá ń ro àlá rẹ̀ káàkiri o ò ní jàlá rẹ̀ wá sí musẹ́ o tó bá ti lè bọ́ sọ́wọ́ àwọn ọ̀ka ènìyàn tí wọ́n ti rí ìmọ́lẹ̀ rẹ̀ lára rẹ̀ pé oore báyìí ń bọ̀ afẹ́ni báyìí àpẹẹrẹ yìí ti hàn sí ó di kí wọ́n dínà rẹ̀ bí kò wá láǹtakùn ọmọ torí bí ire ẹlòmíì bá ń bà wá tọ́nà rẹ̀ bá ti ṣí tí kọ́ńtíráàtì ńláńlá tí ọba bọ́ sí ìgbà náà aláàbù ni wọ́n máa gbé kọ lọ́rùn bí kò máa dà sára bí kò máa bóbìnrin sùn ìkíyànkáríwọ̀ máa kọ bí kò máa jẹun lójú oorun eléyàdúà gbogbo kù tọ́ka bá dẹ́lẹ̀ pẹ̀lú tọmọ wọn ni wọ́n máa kó sí o àní kó nù dèṣu àìbá àmọ́ ẹnì fẹ́ jọyìn wa lórí WhatsApp group ẹ pẹ́ra yín èyí náà wá jọyìn wa ṣùgbọ́n o tẹ ẹ bá jọyìn group yìí tán o má sẹ́ndì stíkà o sì má máa sẹ́ndì fídíò síbẹ̀ o tọ́ bá ń tẹ̀sẹ̀ kùtẹ̀ yìí síbẹ̀ wọ́n yọ ọ́ kúrò ńbẹ̀ ni o àwọn àdúgbò ibẹ̀ wọ́n yọ ọ́ kúrò ní pọ̀ báyìí sí jáde o ò lè wọbẹ̀ mọ́ ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́lẹ́ẹ̀kejì ńbẹ̀ má máa sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sí mi o pé mo ti fọ̀rọ̀ ránṣẹ́ sí ìní dáhùn rẹ o òdì mẹ́ta ẹlẹ́lẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ má fi WhatsApp kọ̀ má fi pè mí o
torí WhatsApp call a máa jẹ dátà WhatsApp call a máa jẹ dátà má fi pè mí o tọ́ bá pè mí látòrí fóònù ẹ ti gbìyànjú kó rí kọ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan o ẹnìkan ò sì pé kẹ́nìkan ó mẹ́kọ̀ọ́ wá múyọ̀ wá ọ̀fẹ́ ni o àǹfààní pọ̀ nú ẹ̀ jaburata gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bá bọ̀ àní bọ̀rọ̀ lọ láṣẹ elédùà láṣẹ elédùà ayé wo ò ní dàrú gbogbo aláyé wo ò ní túmọ̀ ẹ gbọ́ mi gbìyànjú kọ háàdì ara rẹ bóò ló ti háàdì ara rẹ àwọn nọ́mbà tí tọ́ gbọ́ nínú ètò yìí òun ni kọ háàdì tọ́ bá ti háàdì nọ́mbà yìí wọ́n sá ti sẹ́ndì orúkọ rẹ àwọn ọjọ́ yẹn rẹ síbẹ̀ tọ́ bá ti kọ́ síbẹ̀ pé èmi lágbájá ní o wọ́n làbọ̀ ọ̀bá lè fọwọ́ kọ fọ̀rọ̀ ẹnu sọ wọ́n háàdì rẹ síbẹ̀ dọ́tọ̀ yìí bá ti wá dọ́wọ́ yín àìlè mọ́lẹ̀ wọ́n náà ha ọdọ́wọ́ gbogbo yẹn nọ́mbà náà rèé o 08032983298 ẹlẹ́gbọ́n lẹ́ẹ̀kan sí 08032983298 fáǹfààní ẹ̀yin tẹ̀ sí ní Nàìjíríà +2348032983298 +2348032983298 ire kàbèsì ọ̀yálé ẹ̀lẹ́kọ̀ọ̀kan wa.